Kai ọmọ Yorùbá ṣé kì í ṣe wípé ògo ilẹ̀ Yorùbá ní Burkina Faso lò lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé kì í ṣe wípé ògo ilẹ̀ Yorùbá ní President Ibrahim Traoré ló ń lò lọ́wọ́lọ́wọ́ ní Burkina Faso yìí ní 2025 yìí ṣé kì í ṣe pé ògo ọmọ Yorùbá ní Burkina Faso ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n fi ń pariwo Ibrahim Traoré káàkiri gbogbo wa là ń pariwo pé wàhálà yìí pọ̀ ẹja ránṣẹ́ sí Russia ẹja ránṣẹ́ sí Russia àṣé sámọ̀sámọ̀ mi ò mọ̀ bóyá ẹ̀yin ti gbọ́ wípé Russia wọ́n ti fi about $50 billion wọ́n ti fi lọ ilẹ̀ Yorùbá ní 20 yìí ni o ní kòpẹ́kòpẹ́ yìí ni o wípé àwọn fẹ́ invest sí ilẹ̀ Yorùbá nìkan mi mọ̀ bóyá ẹ ti gbọ́ ó ṣọ́ọ̀kì yín bó ṣe ń ṣọ́ọ̀kì yín ló ṣe ń ṣọ́ọ̀kì èmi náà pé $50 billion not I am not talking about million ẹnu oníkànnà ti máa ń gbọ́ pọ̀hún ẹnu ọdẹ náà ti máa ń gbọ́ pé mo ta ẹ máa gbọ́ lẹ́nu ẹni tó wà níbẹ̀ Yorùbáwùyí lórúkọ tèmi ẹ ti mọ̀ pé àròsọ ò sí lọ́rọ̀ tèmi $50 billion Russia tá à ń pè nísìn ṣé kì í ṣe tó pé alẹ́ tí Russia down ní ìgbà yẹn ni Russia ṣe gbé ṣíà wọn lọ sí Burkina Faso yé ṣé Burkina Faso jí ògo Yorùbá ni àbí Yorùbá fi ògo tàfàlà ayé ò lè pa kádàrádà wọ́n lè yọ ọwọ́ àgọ́ sẹ́yìn ayé lè kan ọwọ́ àgọ́ ṣé kì í ṣe pé Yorùbá fi ògo tàfàlà so èmi àti yín ò tí gbọ́ o $50 billion lọ ní Russia kò tí dórí president wọn o company ẹyọ kan péré ní Russia ló gbọ́n ta nílẹ̀ Yorùbá ló fi $50 billion lọ wá pọ̀ fẹ́ invest nígbà tó gbọ́ mineral resources àti agriculture ta ní mi mọ̀ bóyá ẹ tún gbọ́ pé ẹnìkan fi $200 billion lọ ilẹ̀ Yorùbá ní kòpẹ́kòpẹ́ yìí gbogbo wọn wá divert sí Burkina Faso kò ní dáa fẹ́ tó ṣe báyìí fún wa ẹni tó ṣe wá báyìí kò ní dáa fún yé ẹ má bínú pé mi kì í ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ ẹ kú dédé àsìkò yìí according to the time tí ṣòyí bàbá yín Yorùbáwùyí lórúkọ mi ohun tí mo nídìí lọ́wọ́ gbogbo ẹ̀mọ Yorùbá tó ń wò mí ó ní ìwúre yín àdúrà yín just always put me in your prayers because ohun tó wọnú èmi gangan lọ́wọ́ yìí tó yẹ jẹ́ wípé mo lọ ṣe àwọn investigation kan tó yẹ wípé àwọn iṣẹ́ ìwádìí tí mi ò gbowó lórí ẹ̀ tí bá tó bá pé wọ́n èmi kan wà tó ń bankroll mi tó ń sanwó fún mi gan kò yẹ kó mú mi lọ́kàn tó báyìí àbájọ tí Sunday Igboho náà tó fi ilé àtọ̀nà sílẹ̀ tó ń pariwo orílẹ̀-èdè Yorùbá àṣẹ àwọn bàbá wa kan wọ́n ti pé bí kó tó pé bírí kò tó ní kọ́nà tí wọ́n sọ̀rọ̀ nípa bí orílẹ̀-èdè Yorùbá ṣe máa dá ṣùgbọ́n tí àwọn kan dàrú ṣẹ́rí tó bá dóde wípé ẹ jẹ́ kẹ́nu wá ẹni Yorùbá òkò ní ìṣòpọ̀ ẹni anybody máa kò láéláé mò ń wò bí a ká move on ẹni tó bá fẹ́ tẹ̀lé wa kó tẹ̀lé wa ẹni tí ò bá dẹ̀ ní lọ kó jókòó ẹ̀ ibi tọ́rọ̀ yìí ń dé dúró sí ó ń ṣọktaláìsì ní Russia ẹ má bínú pé mi ò kí ẹ kú weekend. Please listen to this. Please just listen. Kẹ́ wá sọ feelings yín fún mi lórí show yìí. Ẹ má jẹ́ kí comment section gbẹ. Ẹ lè kọ comment 1 million. Tó bá ṣe ń dùn yín lọ́kàn sí, ẹ máa kọ comment lọ. Ẹ má gbàgbé láti share video fún gbogbo àwọn èèyàn. Àgàgà àwọn ọmọ Yorùbá kí wọ́n rí bí Yorùbá ṣe fi ògo tàfàlà, bí Yorùbá ṣe fi ògo ṣeré, bí wọ́n ṣe fi ògo jẹ gúgúrú àti chewing-gum. Burkina Faso ọmọ ọgbọ́n tó bá ń gbọ́ ọgbọ́n Sodiq Burkina Faso president ló ń jẹ́ bẹ́ẹ̀ Ibrahim Traoré tó bá gbọ́ gbogbo mi fún mi Olúwa gbogbo mi fún mi ẹ̀wẹ̀ ẹja gbọ́. Institutions all over the world to at least make sure they get minimum 5 potential investors who will be interested in investing in Nigeria, in Yoruba land, not Nigeria. In Yoruba land. And we did. So we had a conference in Dubai at the Burj Khalifa. We invited Alaafin. We invited Oni. Oni couldn't come, but Alaafin came. Okay. Now we invited the 5 governors: Lagos, OGO, YORUBA, Osun. We invited all of them.
because that's our target. Now, in addition to our own invitation to all these governors, Alaafin also invited them. And we put together all these investors from all over the world. We put them together in Dubai. Worldwide Holdings is the president of the Worldwide Holding is Lama Jensen. He was so impressed at our presentation about Yoruba land. So because everything, we identify everything in Yoruba land, mineral resources, agriculture, and all those. So this is exactly the same thing we try to do now. He was impressed. He alone promised Alaafin that $100 billion on the platform for Yoruba land. Whatever you want in Yoruba land, he was ready to do it. $200 billion. I'm not talking in terms of millions. $1 billion. And Alaafin was like, if you can give us an aeroplane to start with the airline, we can even start with that. He said, done. That Alaafin should get the necessary documents for it. And Alaafin agreed. We were to construct train around Yoruba state alone. Yoruba state alone. And a big mall in Osogbo as the center of Yorubas. Alaafin himself agreed to all this. We signed everybody. A Russian company also, a Russian organization also said they are ready to invest $50 billion. Many of them. But Alaafin was like, this is an opportunity. None of the governors came to that conference. When these people were to sign, it was Alaafin who signed and me that witnessed. None of the governors, none of them came. It was Alaafin was almost crying at that conference. He even called Ajumobi, ọmọ mi, ẹnití mo rí mi kì í ṣe nǹkan kékeré ìbádàpọ̀ tó bá lè wá fúnra rẹ̀. He called Ajumobi. I was there when he was calling him. And Ajumobi said, Monsura wà ńbẹ̀. At that time when we were talking, Monsura was not there. Monsura was found was in the gold souk. Monsura, we understand, was the speaker of the house at that time. Alaafin was almost crying. And Alaafin said they should come to Nigeria. Nothing happened. And since then, we realized that these people are not interested in the development of Yoruba. They are interested in being governor, take care of themselves, and that's all. Òtítọ́ ọ̀rọ̀ dé o. Ẹ̀dá mi wá dúró tì mí o. Ó lè máa wo po ti rí fídíò ìtẹ́tẹ̀lẹ̀. Yes, many of us lè ti rí fídíò ìtẹ́tẹ̀lẹ̀. But ṣé a wo ohun tó wà nínú fídíò yẹn? Ṣé a jókòó, a wo kò mú òkun fídíò yẹn, a wo àwọn ọ̀rọ̀ kọ̀ǹgbà kọ́ntì, hẹrimọ̀, fitímọ̀. Tó wà nínú fídíò yẹn. Ǹjẹ́ a jókòó? A mú fídíò yẹn a yọ̀ àbí àjọ náà máa ń sọ ṣá filter pé kí ni àwọn nǹkan tó jáde nínú ẹ̀. Like I always said, Ọlọ́run ló ní mọ̀ jù, èmi ò gbọ́n o. Ẹ̀yin fans mi, ẹ̀yin fans to the family tẹ́ ń wò mí, ẹ̀yin lẹ ní làákàyè jù. Ẹ jẹ́ ká jọ jókòó, ká jọ analyze fídíò yìí. Kí ni fídíò yìí bá dé? Máa yìí sọ wípé àwọn pe àwọn investors around the world. Abájọ nígbà tí Aláàfin Adéyẹmí ikú bàbá yèyé wà ní ayé àtìgbà tí wọ́n kú tán ọmọ ikú tí kú ò gbọdọ̀ pa ọmọ àrùn táwọn ò gbọdọ̀ ṣe. I don't know, when he was alive I never met him, but the love yẹn deep gan. And even when baba left tí wọ́n lọ bá àwọn ancestors wọn, mo rántí pàtí àwọn èèyàn jáde pé bàbá máa wọ náà kò ní wàdùjọ́ náà. I am the only person that came out, even though then I was a Muslim. But I don't joke with àwọn olórí wa. I don't joke pẹ̀lú tó ń jẹ́ ancestral land mi. I could remember that I came out vividly, boldly, láti kojú àwọn tí wọ́n sọ wípé Aláàfin máa wọ iná. Wípé ẹ bọ́lẹ̀ ń bẹ̀.
ibi tó bá rí kó wọ̀ kò tọ́ lẹ́nu yín rárá. Mo dúpẹ́ fọ́lọ́run lọ́jọ́ tèmi pé gbogbo nǹkan tí mò ń sọ òun padà ń wá sí ìmúṣẹ. Bàbá wa tí wọ́n sọ̀rọ̀ yìí, please, anybody tó bá mọ orúkọ wọn, contact me. If you know his contact, tẹ́ bá mọ phone number wọn, I need to speak with him. Ara àwọn tèmi gbà gẹ́gẹ́ bí òjíṣẹ́ ilẹ̀ Yorùbá lélẹ́yìí. Tí Sunday Igboho bá di òrìṣà máa bọ́. That is me. You can't just preach any prophet to me. Tí mi ò rí impact tó ṣe nínú ayé mi. N tó invest sínú ayé mi. Tó industrialize sínú ayé tàbí sí orílẹ̀-èdè Yorùbá. This man is one of those prophets. Tèmi ti gbà fún báyìí. Even though mi ò tí mọ orúkọ wọn, if you know his name, please let me know. If you know his contact, please contact me on +17 18 50 20 573. Pè mí lórí WhatsApp ní. Ara àwọn àgbààgbà tó yẹ ká máa tẹ̀lé ni. You can imagine. He said, I want pay àwọn investors all over the world. Pé kò pẹ́ ní ṣàgbọ́ra ẹgbẹ́ Ajúmọ̀bí. I think Ajúmọ̀bí di governor of your state bí i 2011. 2011. Kọ́ ló di governor àbúgbà ló di governor of your state. Ó dẹ̀ ṣe ọdún 8 níbẹ̀. Wọ́n láwọn pé Ajúmọ̀bí. He said when they called them, he said at least 5 investors tó máa ní interest nínú Yorùbá land kí wọ́n wá invest sílẹ̀ Yorùbá. Kọ́ máa bọ̀. Ó kò sọ pé sí Nàìjíríà, but you can kílẹ̀ pàtó kọ́kọ́ sọ pé Nàìjíríà kílẹ̀ gbọ́ tó padà yí ohùn. Immediately ló yí ẹnu. Ó ní sí ilẹ̀ Yorùbá. That is to tell you wípé they want Yorùbá nation. They want orílẹ̀-èdè Yorùbá, just like the video tí mo show yín jọ̀wọ́ tí Tinubu sọ pé Yorùbá lè gbèjà rẹ̀. Orílẹ̀-èdè Yorùbá lè dá dúró. You see, they are planning lábẹ́lé àwọn náà. But táwọn èèyàn ń bọ́ Aláàfin gbà yẹn. I don't know why my spirit works with you. Gbàgbé ń pa. Mi ò ń jump, mi ò ń wọ̀rẹ̀. Mi ò ń wá ọ̀rẹ́ máa ń wá mi, Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. I don't know why my spirit works with Alaafin there, even though I couldn't meet him when he was alive. I was not able to meet with him. Now, ẹ jẹ́ ká lọ. Ó ní àwọn pé àwọn investors pé kó máa bọ̀. We did. I love that. The action tó wà nínú pé ó yí ẹnu padà pé àwọn pé àwọn investors kó máa bọ̀ ní Nàìjíríà tó wá yí pé ilẹ̀ Yorùbá lòun sọ. I love that. Wọ́n lọ ṣe conference wọn ní Dubai. Àbí kí máa play ẹ̀ kí máa ṣe ni. Let me just be playing it and analyze it because mo kọ kalẹ̀, but I just want to play it and analyze it. All over the world to at least make sure they get minimum 5 potential investors who will be interested in investing in Nigeria, in Yoruba land, not Nigeria. Can you imagine the action? At least 5 investors who will be interested to invest in Nigeria, not in Nigeria, in Yoruba land. Àwọn ọmọ kọ́ nìyẹn. Yàtọ̀ sáwọn ọmọ àlè, àwọn ọmọ ẹrú tí wọ́n kí ẹ̀ nípa ilẹ̀ Yorùbá. Go ahead, please. And we did. So and we did. Conference in Dubai at the Burj Khalifa. We invited Alaafin. We invited Ooni. Ooni couldn't come, but Alaafin came. Now we invited the 5 governors: Lagos, OGO, Yorùbá, Ọ̀ṣun. We invited all of them. Nígbà tí wọ́n pe àwọn investors tán, they invited Alaafin of Ọ̀yọ́. They invited Ooni Ife. They invited all the 5 governors. For those of you tẹ́ máa ń pàtàn wèrè, tẹ́ mọ̀ pé ìtàn kọ́ ló kàn lásìkò tàwa yìí. Ǹjẹ́ mọ̀ wípé Alaafin showed up. Ọ̀ní tí wọ́n wá ń gbà yẹn, wọ́n lè busy. Ó lè ní kọ́tọ́ ní í ṣe, bóyá wọ́n travel, bóyá anything. Yes. This is not against Ooni Ife gbà yẹn. No. But Alaafin
Adéyẹmí bàbá yẹn, I love his boldness, I love his dressing. Tálàfin Ọ̀yọ́ bá dúró, even though tí mi ò rí wọn wọ́n náà wọ́n pé àwọn television wàá mọ̀ wípé ohun tó ń jẹ́ ancestral, ohun tó ń pè ní Yorùbá wà ní ojú bàbá yẹn. Wàá máa wo ojú Aláàfin, á máa dàbí ojú ẹkùn, bí ojú kìnìún bákùnbákùn. Àwọn fídíòs kọ̀ọ̀kan àti pé màmá padà máa mú wá Tálàfin ti ń sọ̀rọ̀ sí àwọn governors. Mo á like èèyàn bold, ikú kò ló máa pẹ̀dá. Ṣé wàá mọ̀ wípé Aláàfin ti ṣe wé ilé ìsìnkọ́ náà? Ọ̀yọ́ ló ń da Yorùbá rú, Ọ̀dọ́ ló gbà bọ̀dé, Ọ̀yọ́ ló tàwa sóko ẹrú. Àwọn governors yìí tí wọ́n yọjú rárá, wọ́n tà yín sóko ẹrú. Àbára àwọn governors tí wọ́n yọjú gbà yẹn kò sí Ajúmọ̀bí ń bẹ̀. Governor Ọ̀yọ́ state ṣé bó náà yọjú? Àbóyọjú ni ó náà yọjú. Go ahead, please. Because that's our target. Now, in addition to our own invitation to all these governors, Alaafin also invited them. And we put together all these investors from all over the world. We put them together in Dubai. Àwọn bàbá yìí ni wọ́n invite wọn. Aláàfin fúnra rẹ̀ tó invite àwọn governors yìí. Ẹ rí wọn gẹ́gẹ́. Tí nǹkan bá ti ṣe kíní kan báyìí máa generalize ẹ̀ ni. Worldwide Holdings, it's the president of the Worldwide Holding is Lama Jensen. He was so impressed at our presentation about Yoruba land. So because everything, we identify everything in Yoruba land, mineral resources, agriculture, and all those. So it's just exactly the same thing we try to do now. He was impressed. He alone promised Alaafin that $100 billion on the platform for Yoruba land. Whatever you want in Yoruba land, he was ready to do it. $200 billion. I'm not talking in terms of million, $1 billion. And Alaafin was like, if you can give us an aeroplane to start airline. Can you get that? Lama Jensen, worldwide holding president, promise Alaafin Adeyemi, Lamidi Adeyemi, $200 billion láti invest sí ilẹ̀ Yorùbá. $200 billion. And Baba said kò tí tán o. Ṣé lè fún wa ní plane, airline láti bẹ̀rẹ̀ Odùduwà airline. And he said done. Àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí bí mo bóyá bàbá ìbóyá ọmọ Ọ̀yọ́ ni o, bóyá ọmọ Èkìtì, bóyá ọmọ whatever o, mo ti fẹ́ mọ contact wọn. Àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí wọn ò béèrè fún Nàìjíríà. Ilẹ̀ Yorùbá ni wọ́n ń béèrè fún. Lama Jensen yẹn ò ní airline ní ilẹ̀ Yorùbá tó máa jẹ́ Odùduwà airline. Kó gbà kí Boko Haram kó máa gbélé nílẹ̀ Yorùbá. You know, businessmen ibi tí wọ́n ti ní rí owó wọn ò ní invest sí. Bóyá ìgbésùnmọ̀mí yìí, bóyá ilẹ̀ Haúsá nìkan ni ò bá dúró sí. Ẹ̀bùn bẹ́ẹ̀ ṣe ń pa wọ́n ní Benue ní after independence tá a ṣe ní after democracy day, ìjọ́ kejì democracy ní 2025 èèyàn 200 ni wọ́n pa. Wọ́n pa ọmọ oṣù mẹ́ta, wọ́n pa ọmọ oṣù mẹ́sàn-án. Woman kan wọ́n pa ọmọ ẹ̀ bíi mẹ́rin, wọ́n tún àti ìyá ẹ̀ wọ́n sun gbogbo wọn mọ́lé. Many people ni wọ́n gé ní ọwọ́. Lama Jensen tó jẹ́ worldwide holding president yìí tó bá di pé nígbà yẹn àwọn governors yẹn yọjú kò ní invest sílẹ̀ Yorùbá kó má fún ní backup. Wọ́n mọra wọn, èmi àti yín àjọ mọra wa, àwọn tó wà lókè náà mọra wọn. Olówó mọ olówó, àyè máa ṣe pàdé olòṣì ní ò jẹ́ ká mẹ́ni tó kù ṣẹ́jú láyé. Àwọn olówó mọra wọn, àwọn alágbára onípò láyé wọn mọra wọn. Alaafin is not asking for
Ọ̀yọ́ airline tàbí Ondo airline. He said Odùduwà airline. Ẹ wá invest sí ilẹ̀ Yorùbá. And he said it is done. $200 billion. You heard him. He said, I am not talking about millions, about $1 billion. Not even billion naira. Sí ilẹ̀ Yorùbá nìkan péré. And ó promise ó ní kàn ṣe document fún airline. Ẹ wá gbé Odùduwà airline. Yeah, you start with that. He said done. Done. Alaafin should get the necessary Documents. For it. And Alaafin agreed. We were to construct train around Yoruba state alone. Yoruba state alone. And a big man in Osogbo as the center of Yoruba. Alaafin himself agreed to all this. They are to construct train. As in train to many rail line across Yoruba land. Just across Yoruba land alone. Alone. And a big mall at Osun, Osogbo, to máa jẹ́ center ilẹ̀ Yorùbá. Tí àwọn investors á máa wọlé. Tí wọ́n máa wọ ilẹ̀ Yorùbá. Everything á máa lọ ní sẹ̀lẹ̀ńkẹ́jọ̀. Lórí tourism tá máa gba owó rẹpẹtẹ. Tí Lama Johnson tá tún invite àwọn friends ẹ̀, àwọn families ẹ̀ pé ẹ máa bọ̀ ìran kan wà tó ń jẹ́ ìran Yorùbá, ẹ wá invest sí ilẹ̀ wọn. Alaafin of them. Kábíyèsí. May your soul rest in peace with your ancestors. Kí awo yín káwo rere máa jẹ nímọ̀ rere. Alaafin wọn ò gbé ẹ̀sìn sójú, even though his name is Lamidi. Alaafin tó bá dàsìkò Ṣàngó ó máa wọṣọ Ṣàngó yẹn ni. Wàá rí bàbá yẹn Ọlọ́run ló mọ télọ̀ tó ń bá wọn rán aṣọ. Bàbá ń wọ aṣọ, wọ́n ń wọ design. Sí èmi ò kí n sábà rí nǹkan téèyàn bá ṣe tí ò bá dáa. Nígbà tí mo bá rí àwọn nǹkan tó ṣe tó dáa, màmá wo yìí tó dáa yẹn báwo ló ṣe pọ̀ sí, báwo ló ṣe pọ̀ ju yìí tí ò dáa lọ. Mo mọ̀ pé tẹ́pẹ́ Aláàfin wà láyé tí wọ́n gba Lama Johnson yẹn wípé wá kówó tó invest àwọn èèyàn tó wá invest sílẹ̀ Yorùbá. Ṣáláàfin ò mọ tí wọ́n máa ṣe tó máa fi rólẹ̀ táàfin ní jẹ gbèsè tí ló fi máa tùbà tó wọ́n máa túṣẹ́ lọ. Ṣáláàfin àtọ̀ní. Alaafin went to Ọ̀ní Ògúnwùsì ìgbà tí wọ́n jẹ yìí ikú ọmọ kábíyèsí o Ọ̀ní Ifẹ̀. Alaafin went there. Alaafin Adéyẹmí, I can never forget about that man. Ṣé wọn ò ní pawọ́pọ̀? Wọn tó ń jẹ́ Yorùbá. Ṣé wọn ò ní fi ró ilẹ̀ Yorùbá? We signed everybody. A Russian company also, a Russian organization also said they are ready to invest $50 billion. Many of them. But Alaafin was like, this is an opportunity. A Russia company ẹyọ kan ní Russia ready láti fi $50 billion, not million, $50 billion. Èló ni exchange rate nígbà yẹn láyé Àjùmọ̀bí? $50 billion. Tàbá wá gbà nígbà yẹn èló ni exchange rate nísìn? Mọnú owó tílẹ̀ Yorùbá máa wà. And Alaafin signed. Tí company yẹn ní Russia bá wá ṣe bẹ́ẹ̀, company bá lè invest $50 billion ní Russia. Ṣé president Russia kí lórúkọ tiẹ̀? Ṣé kò ní mójútó? Pé bíbí
ìlú òyìnbó 1 penny wọ́n máa track ẹ̀ ibi tó bá wọ̀ kàn ní ké ni wọ́n tó máa ń torí ó kan wọ̀gbẹ́ wọ́n máa ready àti track ẹ̀. Now tell me ibo la bára wa yìí ibi tá a já sí gangan ò fẹ́ yé mi. Russia tàwa ń pa ẹ lọ pé Russia lọ́wọ́ adé ti wá olódó ti Burkina Faso ṣe pé Russia ti gbé wọ́n ti gbé ara wọn wá bá wa tẹ́lẹ̀ àwa la fògo ṣeré àwa la fi ògo tàfàlà àwa la ṣògo di gúgúrú tàbẹ̀rẹ̀ sí ní irun lẹ́nu ṣé kìí ṣe pé ògo yẹn náà dá ìfàtì sí Burkina Faso báyìí ó ní ká máa kọrin gbògo mi fún mi Olúwa gbògo mi fún mi gbògo mi fún mi Ọlọ́run gbògo mi fún mi. àbí ká ní Burkina Faso president wá jí ògo wa nílẹ̀ Yorùbá ni. None of the governors came to that conference. Kí n tó sọ̀rọ̀ sí ẹ̀yin tẹ́ bá ti download tap send ẹ ló bá mi download tap send ẹ lo promo code mi Abiola TTS ní àkọ́kọ́ tẹ́ bá kọ́kọ́ fẹ́ ju owó sílé kí lè bá gba bonus anywhere tẹ́ bá wà tẹ́ fẹ́ send owó sí Nàìjíríà tap send ní kẹ́ lò bẹ́ẹ̀ promo code yẹn ṣe kókó ó ṣe pàtàkì sí mi ẹ bá mi lò láti fi send owó sí Nàìjíríà anywhere tẹ́ bá wà ní third party o direct deposit ni àkáǹtì tẹ́ send ẹ̀ sí Nàìjíríà ló máa wọ̀ straight kò ní di pé ẹ lọ mú kinní kan wá and no hidden fee tẹ́ bá fẹ́ send owó iye tó owó yín jẹ́ kẹ́ tó send ẹ ti máa rí iye báyìí mo fẹ́ send o èrò ni ní dọ́là lé ni o ẹ ní láti máa lọ béèrè lórí Google tẹ́ bá ti fi iye tẹ́ fẹ́ send sí báyìí iye tó jẹ́ ní dọ́là agbésẹ́gbẹ̀ ojú yín lẹ máa fi rí owó lọ sókè ẹ ní ìdàtí béèrè owó lọ sílẹ̀ ẹ ní ìdàtí béèrè tẹ́ bá ti fi iye tẹ́ fẹ́ fi síbẹ̀ dọ́là ní pounds ní euro ẹni owó tó bá fẹ́ ṣẹ́ sí náírà ẹsẹ̀kẹsẹ̀ ló máa gbé wá fún yín ẹ máa mọ iye tó máa wà káǹtì ẹ nìyẹn and we are fast and reliable ẹ̀yin tẹ́ ẹ ti lò ẹ ṣé àdúpẹ́ ẹ̀yin tẹ́ ẹ wá ti lò kí ló dé ẹ dáhùn àwò kẹlẹ pé rere lolúwa ẹ̀yin tẹ́ wá ti lò ẹ má jòyè aládàáni kan jẹ o ẹ bá mi share fáwọn friends and family ẹ ṣé ẹ já continue. They are ready to invest $50 billion. Many of them. It was like, this is an opportunity. None of the governors came to that conference. Many of them. And Alaafin see that as an opportunity. But none of the governors tí wọ́n yọjú. Bóyá Kanita Alaafin ò bá dúró dè wọ́n nígbà yẹn. I am not blaming Alaafin. Kábíyèsí, ikú bàbá yèyé. I am not blaming you, sir. Ọmọlúwàbí ṣe ń ṣe náà nìyẹn. Ní fẹ́ kó sọ pé mo gbà bọ̀dẹ̀ àbí mo ṣe kinní kan. Ṣùgbọ́n mo wò pé bóyá nígbà yẹn bóyá bí wọn ṣe yọjú bóyá Aláàfin ti pè àwọn èèyàn ńláńlá míì àwọn ọba ńláńlá míì mọ́ra. I am not blaming Kábíyèsí Aláàfin because wọ́n wọ ọmọ Yorùbá láti jẹ́ wípé àwọn gómìnà yìí or even gan wọ́n ní Aláàfin fẹ́ máa sunkún èmi gan tí mò ń sọ̀rọ̀ bí ṣe ń sọ ìgan omi fẹ́ máa bọ́ lójú mi for Aláàfin láti feel that pain tó dẹ́sẹ̀ pé Aláàfin fẹ́ máa sun ẹkún ẹran tí pé Yorùbá sọ pé àgbàlagbà tó ń làágùn ẹkún ló ń sùn none of them came. When these people were to sign, it was Alaafin who signed and me that witnessed. None of the governors, none of them came. It was Alaafin was almost crying at that conference. Ṣé rí pé ẹnu oníkan láti gbọ́ pọ̀ òun báyìí ẹnu ọdẹ láti gbọ́ pé mo ta bàbá yìí kì í jẹ́ pé àròsọ àbí wọ́n sọ pé ìròyìn òkèrè tí ò bá lé kan ó máa dín kan wọ́n ní Aláàfin ló sign àwọn làwọn dúró gẹ́gẹ́ bí witness tábà ti pé ilẹ̀ Yorùbá kò sí báyé fẹ́ ṣe é tábà ti pa fẹ́ lọ síwájú táwọn kò ní try láti máa fà wá sẹ́yìn Ògo easy òkè tó wà yẹn òkè ṣé òkè táwọn èèyàn wà yẹn ibẹ̀ yẹn kò ṣíà ọ̀pọ̀ ń bẹ̀ ṣíà ọ̀pọ̀ oníkálukú ń du ṣíà tó wà ńlẹ̀ tí káàsì ṣíà tó kù àwọn èèyàn ń dùn mọ́ra wọn lọ́wọ́ ni
if possible èèyàn méjì mẹ́ta gan lè gbé àwọn lórí iṣẹ́ èèyàn lè láàpù lórí iṣẹ́ ògo tẹ́ ń wò yẹn àwọn èèyàn máa ń láàpù pé owó yá kọ̀wọ̀ tí mi fi ní jòkó ayé àgbéra wa sẹ́sẹ̀ ni bóyá kẹ́ bá wa gẹ́ẹ̀tì bàbá ẹ̀ bóyá kẹ́ pè mí bóyá kẹ́ fún wọn nọ́mbà mi àbí kẹ́ fún mi nọ́mbà wọn kẹ́ fún mi nọ́mbà wọn ni torí àní ní kí bàbá pe ọmọ lèmi ti máa pè wọn you see tẹ́lá yé wa. And Ajumobi said, Monsura was there. At that time when we were talking, Monsura was not there. Monsura was found in the gold soak. Monsura, we understand, was the speaker of the house at that time. Yeah. Alaafin was almost crying. Ṣebí wọ́n ní wọ́n kì í fi iṣẹ́ ìgbọ̀nsẹ̀ rán ọmọ ni. Bàbá Alaafin ló wá ń pe Àjùmọ̀bí. Constituted authority àbí kí ni wọ́n máa ń pe Àjùmọ̀bí nígbà yẹn. Where's Àjùmọ̀bí today? Where's Àjùmọ̀bí today? If he happened to be alive, he would have been ex-governor of Oyo State. Tó bá wà láyé gan, ex-governor ló máa jẹ́. Má fọ̀run yọ̀ mí gbogbo wa là ń lọ. Èèyàn kan ò lè fi kú yọ ẹnìkan. Àjùmọ̀bí is not here. Láti rí bí orílẹ̀-èdè Yorùbá ṣe rí nísìn ṣùgbọ́n orí díẹ̀ kó tó lọ eléyìí á wà nínú ìtàn fún àwọn ọmọ àtàrọmọdọ́mọ Àjùmọ̀bí torí èmi ti gbọ́ máa sọ fáwọn ọmọ mi wípé jọ́ kínní àná o tí wọ́n pe Àjùmọ̀bí o kí orílẹ̀-èdè Yorùbá lè bá a dá o ohun tó sọ ni ẹ̀yin náà ti gbọ́ ẹ máa sọ fún àwọn ọmọ tí àwọn ọmọ yín náà pàṣẹ sáwọn ọmọ wọn bẹ́ẹ̀ làwọn ọmọ tèmi náà máa pàṣẹ sí ìrandíran a máa mọ̀ pé ìran Àjùmọ̀bí àti ìran àwọn tọ́jọ́ ń ṣe governors nígbà yẹn wọ́n dà wá ńlẹ̀ Yorùbá àbí wọn dà wá ni ṣé wọ́n betray wa àbí wọn betray wa ẹgbẹ́ bàbá yìí sọ pé bàtà wọn pe àwọn investors tí wọ́n dé kí wọ́n á invest nílẹ̀ Yorùbá this five of them àwọn pè wọ́n worldwide ó kọ́ sọ pé Nàìjíríà kí ni ẹgbẹ́ tó padà sọ ó padà change ẹnu àbí kò change ẹnu ìtàn bàbá yìí náà àwa náà ní dákẹ́ à á sọ ìtàn tiwọn náà. Alaafin said they should come to Nigeria. Nothing happened. And since then, we realized that these people are not interested in the development of Yoruba. They are interested in being governor, take care of themselves, and that's all. Alaafin said those people should come to Nigeria. Ẹ máa bọ̀ ẹ wá invest. Ẹ máa wò pé wọn ò yọjú. Ẹ máa bọ̀ wá invest. Why táwọn yẹn ò wá? That is the question tó ń rìngì lórí mi. Nígbà tán ti jọ sọ tán, ṣé kìí ṣe pé àwọn kan pè wọ́n lẹ́yìn? Wípé àwọn ò ní ìdíkọ́ orílẹ̀-èdè Yorùbá dá o. No, it's just a question. Wọ́n ní a tree cannot make a forest. Igi kan ò lè dá igbó ṣe. Maybe when this thing happen, tó bá yẹ pé Ọọ̀ni wà available nígbà yẹn. I am not saying Ọọ̀ni was not there purposely. Wọ́n ti di kíní nísìn. I am not saying Ọọ̀ni kò sí ńbẹ̀ purposely. But tó bá ṣe wípé àyè wà fún kábíyèsí Ọọ̀ni nígbà yẹn. Maybe tó mọ̀ pé bí tí Ọọ̀ni Ifẹ̀ bá jókòó sí, tá Láàfin Ọ̀yọ́ bá jókòó sí, tí Àwùjalẹ̀ bá jókòó síbẹ̀, ilẹ̀ Yorùbá ti pé. Ilẹ̀ Yorùbá ti pé. Àwọn ọba Gandhi, ọba Ṣọ̀ún, Ẹ̀tìmí, Ẹdẹ, gbogbo wọn. Gbogbo àwọn ọba tó kù. Tá Láàfin Ọ̀yọ́, Ọọ̀ni, Àwùjalẹ̀ bá sọ. Wọ́n máa fò tẹ̀tẹ̀ ni. Bọ́lá bá sọ fún àwọn ọba níjọ́ pé ẹ dìde ẹ jókòó. He dare not say that to Alaafin. He dare not.
He dare not say that to Oni. He dare not say that to Awujale. Àwọn tí wọ́n jẹ́ ilẹ̀ Yorùbá ní àwọn ọba wa. Di pon sí first class, second class, third class, fourth class, sixth class, 99 class. Ṣé kìí ṣe pé tó pa Alaafin nìkan ló wà ńbẹ̀? Ìyẹn kò ṣe bọ́ sí. Let me see you in the comment section. Kí ni ìwòye yín? Kí lẹ rí sí? Ṣé Yorùbá fògo tàfàlà ni? Àbí Burkina Faso ń lo ògo ilẹ̀ Yorùbá? Russia promised to invest $50 billion sí ilẹ̀ Yorùbá. Surprise? Surprise! It's a surprise! Wọ́n ní káwọn governors wá jẹ sàrà. Wọ́n lọ́jọ́ wọnú. Èmi ò bí àtàná ní kó mú wá ni tàbí epo. Lórí show tó wò yìí, ṣó like ẹ̀. Tó bá like ẹ̀, bá mi tẹ thumb up lórí ẹ̀. Bá mi share fún àwọn èèyàn. Ìwòye tí ẹ fi sí comment section. Kódà bí jẹ́ pé kẹ́ lù mí lọ́gọ̀ ẹnu kẹ́ sọ pé thank you Yorubawuyi. Torí tán bá ń ba kúrò lù mí gan kò yẹ kó tó yìí. I love you, share the àtúnṣe investigation. I love you. And if you have not subscribed to my YouTube channel, what are you waiting for? Ẹ tẹ subscribe button yẹn, yé pè mí mọ́. Ìgbà wo lẹ máa ń ṣe show? Ẹ tẹ subscribe button yín ọ̀fẹ́ ni. Ẹ máa rí aago kan lẹ́gbẹ̀ẹ́ notification bell náà ń pè. Ẹ tẹ̀. Tẹ́ bá ti tẹ̀ pẹ́m sí all. Tẹ́ bá ti ń ju fídíò lẹ máa rí. Ẹ má gbàgbé láti subscribe sí Erinkedo Yorubawuyi náà. I am the one. If you are coming across this page for the first time, Yorubawuyi lórúkọ tèmi. Yorubawuyi lèmi jẹ́. I am the one and only Akalolu of Yoruba land. Adáwọn ilẹ̀ Yorùbá. Ọmọ ìjọmọlọ yóò lóye tí ò pé méjì. Abẹni ọmọ òṣèré pààrọ̀. Ẹni tó máa pààrọ̀ tiwa, ó máa déwájú federal government. Tó ń bá sign ẹ̀, ó máa déwájú Elédùmarè. Torí èèyàn kì í rọ́lọ́run lọ́fẹ̀ẹ́. Ó lè kú bí 99 times years. Tó wọ́n padà wá sáyé kó wá di mẹ̀túsẹ́là. Lórí ètò Yorubawuyi, àwọn kì í bínú bíbí, àdẹ̀ kì í bí èbú, kì í jà. Omi ọgbọ́n, ìmọ̀ àtòye, ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ láti sọ fún àwọn bàbá wa pé orílẹ̀-èdè Yorùbá la fẹ́. Tinubu náà sọ ń jọ wo ní Yorùbá lè dá dúró. Ẹ̀yin tẹ́ bá ti wò ẹ ṣeun gan lórí page Yorubawuyi. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ ti wò náà ẹ lọ bá wa wò. Títọ́ ọ̀rọ̀ dé o. Àdúrà yín ni mo need. Níta dé yìí nísìn ká máa fà á lọ ni kí ni máa ń fà á já ni. Ẹ̀dá mi abẹ́ ẹ̀fẹ́ bẹ́ẹ̀. Títọ́ ọ̀rọ̀ dé o. Ẹ̀dá mi wá dúró tì mí. Ẹ̀yin abiyamọ náà ẹ dúró tì mí. Ẹ̀yin fans mi. Ẹ ṣé, I love you. See you on my next show. Bye for now.